kò kúkú tiẹ̀ sẹ́ni tó mọ àwọn tí wọ́n ń pàṣẹ ìjọba Nàìjíríà yìí mọ́ o. Ọ̀rọ̀ yìí ó dàbí àsè, ṣùgbọ́n títí di bá a ṣe ń wí yìí, bó ti rí gan-an nù o. Àwọn ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí lè débi pé kò sí kéèyàn má máa béèrè pé ta ló ń pàṣẹ Nàìjíríà gan-an. Àwọn wo ni wọ́n wà nídìí àṣẹ lórílẹ̀‐èdè yìí? Lọ́sẹ̀ tó kọjá yìí, ọjọ́ kan ni gbogbo èèyàn jí tí wọ́n gbọ́ páwọn ọlọ́pàá dìgbòlùjà ti ya bolé obìnrin adájọ́ kan, Mary Odili. Obìnrin yìí, Mary, kì í ṣadájọ́ kékeré o, adájọ́ àgbà ni. Òun ni igbákejì adájọ́ tó ga jùlọ ńlẹ̀ wa báyìí. Èyí ni pé bádájọ́ àgbà ilẹ̀ wa bá lọ síbì kan tàbí tóhunkóhun bá ṣe é, Mary Odili ni yóò padà dádájọ́ tó ga jùlọ ńlẹ̀ wa. Ṣùgbọ́n ṣòro kan ni Mary ní. Ìṣòro náà sì ni pé kì í ṣọmọ Haúsá Fúlàní, ọmọ Ìgbò tó lọ́kọ ńpínlẹ̀ Rivers ni. Ìṣòro pàtàkì sí leléyìí Nàìjíríà, nítorí yóò ṣòro kírú Mary Odili tó dádájọ́ àgbà lábẹ́ ìjọba àwọn Buhari yìí. Èèyàn ò lè sọ o pé bóyá kéléyìí má lè ṣeé ṣe lohun tó ṣẹlẹ̀ sóbìnrin náà lọ́sẹ̀ tó kọjá ṣe ṣẹlẹ̀ sí. Àwọn ọlọ́pàá dìgbòlùjà ya bolé ẹ̀, àwọn ọlọ́pàá kò gbèrègbè, wọ́n láwọn fẹ́ ṣáàjì ilé ẹ̀, wọ́n fẹ́ mọ ohun tó wà ńbẹ̀. Àwọn ti gbàwé láti ilé ẹjọ́ kan tó fáwọn láṣẹ pé káwọn tú gbogbo ilé obìnrin náà wò yẹ́bẹ́yẹ́bẹ́. Lóbìnrin náà bá yarí, ó ní kò sóhun tó jọ bẹ́ẹ̀. Ó béèrè pélé ta ni wọ́n fẹ́ tú wò gan, ta ni wọ́n fẹ́ tẹ́rù ẹ̀ wò. Wọ́n lọ́kọ ẹ̀ gan làwọn ń wá, ìyẹn Peter Odili. Wọ́n lòun ló lẹ́jọ́ pẹ̀láwọn EFCC. Ni Mary Odili bá ní bó bá jọ́kọ òun ni wọ́n ń wá, wọn ó lọ sílé rẹ̀ ni. Níbẹ̀ wọn ó ti lọ bá a láti túlé ẹ̀ wò, nítorí ilé tí wọ́n wá yìí kì í ṣe ilé ọkọ tòun. Ilé òun gẹ́gẹ́ bí igbákejì adájọ́ àgbà ní Nàìjíríà ni. Àwọn ọlọ́pàá yìí ò lọ o, wọ́n sì dúró síbẹ̀ fún bíi wákàtí 5 kádájọ́ tó dájọ́ burúkú pé kí wọ́n lọ sílé obìnrin yìí. Adájọ́ Haúsá kan ni o, kó tó sáré yẹ́jọ́ náà padà, tó lòun fagi láṣẹ tóun fáwọn ọlọ́pàá pé kí wọ́n lọ sílé Odili tẹ́lẹ̀. Òun kò fún wọn láṣẹ mọ́ kí wọ́n kúrò nílé onílé. Ǹjẹ́ kí ló dé tó fún wọn láṣẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Ó ní mínísítà ètò ìdájọ́ ilẹ̀ wa, Abubakar Malami, ló tóun nítorí láti iléeṣẹ́ rẹ̀ lẹ́nìkan ti wá, tó wá ṣèbúra ní kóòtù òun, tó sì ní kóun fáwọn láṣẹ káwọn ọlọ́pàá lọ yẹlé Odili wò. Àti pé lẹ́yìn tóun ti pàṣẹ náà tún lòun rí i pé irọ́ ni wọ́n wá pa fóun. Títí di bá a ṣe ń wí yìí, àwọn ọlọ́pàá takú. Wọ́n ní kì í ṣe iléeṣẹ́ àwọn ló rán àwọn ọlọ́pàá tí wọ́n lọ sílé obìnrin adájọ́ yìí jáde. Àwọn EFCC láwọn ò rán ẹnikẹ́ni lọ sílé Mary Odili. Pábánbárì ẹ̀ sì ni pé iléeṣẹ́ tó ń ṣètò ìdájọ́ ní kì í ṣọ̀dọ̀ àwọn lẹni tó wá síwájú adájọ́ tó pàṣẹ náà ti wá. Níbo wá làwọn ọlọ́pàá ti wá o? Ta ló pàṣẹ fún wọn kí wọ́n lọ sílé Mary Odili? Kí ni wọ́n sì wá lọ síbẹ̀ gan? Mínísítà Abubakar Malami ti lóun gbé gbìmọ̀ tí yóò wádìí ìṣẹ̀lẹ̀ náà dìde, ṣùgbọ́n kò sẹ́ni tó gbà á gbọ́. Báwo ni wọ́n ó ṣe gbà á gbọ́ nígbà tó jóríṣìí aburú ló ti tọwọ́ ẹ̀ jáde nínú ìjọba yìí? Ó sì dájú pé léyìí náà ò lè sẹ̀yìn òun àtàwọn tí wọ́n ń ran níṣẹ́ burúkú báyìí. Ṣùgbọ́n ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dá? Báwo lohun gbogbo ó ṣe máa dojúrú báyìí Nàìjíríà, tí nǹkan ó sì máa bàjẹ́ bí orílẹ̀-èdè tí ó láṣáájú, bí ìlú tí ó lò lórí, bí àwọn èèyàn tí wọn ò mọbi tí wọ́n ń lọ? Eléyìí ó máa dáa, kò dáa rárá ni o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.